Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kejìdínlógún oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní ṣètò láti kó àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó wà ní orílẹ̀-èdè Iran àti Israel padà wá sílé látàrí ogun tó bẹ́ sílẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti ní kí orílẹ̀-èdè Iran gbà fún orílẹ̀-èdè Israel. Ó ṣe ìkìlọ̀ fún Khamenei tó jẹ́ olórí orílẹ̀-èdè Iran. Khamenei sọ̀rọ̀, ó ní ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìjọba ìpínlẹ̀ Benue ti kéde òní ọjọ́ kejìdínlógún oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún láti kí ààrẹ Tinubu káàbọ̀. Gómìnà Alia tako ìpè fún ààbò ara ẹni. Ó ní ọlọ́pàá ìpínlẹ̀ ní ojútùú sí ìṣòro táwọn ń kojú ní ìpínlẹ̀ Benue. Ìjọba àpapọ̀ ti fìdí ìgbésẹ̀ rẹ̀ láti dí àlàfo tó ṣí sílẹ̀ nípa ìpèsè àwọn ohun amáyédẹrùn nípa ṣíṣepọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ aládàáni lórílẹ̀-èdè yìí. Àjọ Corporate Affairs Commission (CAC) ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun yóò ṣe àtúngbéyẹ̀wò àwọn owó kan láti ọjọ́ 1 oṣù kẹjọ ọdún yìí lọ. Àgbà ẹgbẹ́ òṣèlú APC kan Ismail Ahmed ti ṣe lálàyé pé kò sí ohun tó jọ wípé wọ́n fi ẹlòmíì rọ́pò Kashim Shettima gẹ́gẹ́ bí igbákejì ààrẹ lọ́dún 2027. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè yìí INEC ti kọ̀ láti ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú PDP látàrí pé wọn kò tẹ̀lé àwọn ìlànà tó yẹ. Mínísítà fún ọ̀rọ̀ ètò ìnáwó àti àmójútó ọrọ̀ ajé ìyẹn Wálé Ẹdùn àti gómìnà ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí Ọláyẹmí Kàdóso ti ṣe ìpàdé pọ̀ lórí àjọṣọyépọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìnáwó. Olùṣọ́-àgùntàn Adéfarasin ti farahàn ní ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí fọ́nrán kan tó jẹyọ lórí ayélujára eléyìí tó ń ṣàfihàn olùṣọ́-àgùntàn náà níbi tí ó ti mú ìbọn dání. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń fẹ́ láti gbé agbá ọwọ́ iwájú fún ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà Ademola Lookman. Ìròyìn amúlùúdùn. Wọ́n ti gbé gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ní ìyẹn R. Kelly lọ sí ilé ìwòsàn látàrí àlòjù oògùn. Agbẹjọ́rò rẹ̀ pè fún kí wọ́n dá a sílẹ̀ ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.